Why are you talking to me? Because I'm your wife and I care so much about you. Are you mad? Complete sentence there. Is it true? What? Show tell people no yago eh. Bibi tí ruwa ìbá tún wá bá sọ̀rọ̀ tá la fẹ́ tó ń fi wá ṣakọ tó ní àwọn abehun tó máa sọ ohun di bẹ̀bẹ̀ tó máa nà tó fẹ́ kí ló máa ń ṣẹlẹ̀ sínú bèbí yẹn. Even if heaven would fall, that still wouldn't make it a home for her. Wọ́n ní èmi ni mo fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn. I know nothing about this. Ta ló mọ̀ bí tó rìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ta ló mọ̀ bí tó rìn ṣí ẹ lọ tó ti kọ́ ọmọ ní àwọn ilé ọba mi? You just slapped me. I'm pregnant. Oh, Daddy. Need I remind you? It's quite unfortunate when you lost sperm count. Promise? I promise. Doctor! Ewu bẹ lóko ló ń gẹ́ fúnra lára rẹ̀ kéwu. Mo sì rí débi tí mo ti pàdé àwọn àgbààgbà mẹ́ta tí wọ́n ń fi àwo mẹ́ta jẹun. Ẹ má lọ lé o. Ẹ̀yin tẹ́ ẹ bá lè dọ́dọ̀ mi lónìí. Kí ló ṣẹlẹ̀? Can't you smell it? Bó tó bá fẹ́ sọ mí di ìyàwó tí wọ́n fẹ́ di ọkọ, then bring her into this house. Dùgbẹ̀dùgbẹ̀ tí sì mí lóde yìí, ọ̀gbọ́dọ̀ bọ́. Owó. Ṣọ́fẹ̀ náà máa wá ṣe ni, ṣé wọ́n ní gbowó lọ́hùn ni? Pẹ́sẹ̀ mi ná, sẹ́yìn èso orin lásán orin ni. Ọmọdé bá dégbé ẹ̀, dandan ni kẹ́rù ó bà. Àwọn ògùn lè ṣe fẹ́ clean ara yín gan, ó sì gan pé ẹ̀yin kò sí lára àwọn fọwọ́nà yìí. Mo fẹ́ kí ràn mí lọ́wọ́ kí mi náà lè jókòó pẹ̀lú àwọn lọ́balọ́ba káàdéjọ máa jíròrò káàjọ máa jẹun nínú abọ́ kan náà. Wọ́n ní téèyàn ò bá kú èèyàn máa jẹ ẹran tó ju erin lọ. Agogo tó lu 12 ó máa ń bọ̀ wá lókun. Ó mọ̀ pé kéèyàn tó ṣiṣẹ́ kó tó dákọ́ ní iṣẹ́ gidi ni kéèyàn tó jẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà kí wọ́n tó máa pèèyàn léèyàn kì í ṣiṣẹ́ kékeré o. Ọ̀rẹ́ ti yé mi nǹkan tó fẹ́ kí n ṣe yẹn mo ti mọ̀ wọ́n ti onílò mi fún ẹ èso onígbára mi lò láti gbé ọwọ́ mi sókè láti fún ẹ létí àbí láti lù ẹ. Ọlọ́run wèrè máa yìn. Ẹ̀mí pé ọ̀rọ̀ tẹ́ sọ fún mi yẹn obìnrin tó kú sínú mọ́tò yín gbà ẹ̀ ìyàwó ọ̀gá ni. Túndé ìwọ fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi nínú iléeṣẹ́ yìí ìwọ kábùrù ẹ̀kọ́ káfílájà lọ́wọ́ ọ̀rọ̀ yóò ní wọ̀ láíláí get out of this place now. Ṣẹ́rí ti bàbá agent a gbúdọ̀ gbiná wojú ẹ̀ ni o. Oh my God, ó jẹ́ gbèsè, ó tún disrespect caretaker. I will be losing in 2 ways. So o lè dájú pa. Kí lẹ sọ? A ní so o lè dájú pa. Ọ̀dájú ló bí owó. Ọ̀dájú ló bí owó. Bẹ́ẹ̀ ni. Mo ti wá rí i pé o ti ṣetán láti ṣe nǹkan tí mo ní pé kó o ṣe. Mo ti bẹ́lẹ̀ dá mi dá májẹ̀mú pé mi ò ní anything ṣe pẹ̀lú ọkùnrin kankan mọ́ ní life mi. Jọ̀ọ́ má bínú sí mi. Iṣẹ́ èṣù ni. I can't even explain what you're. Oh, please just shut up.
kí ló wọlé ayé ẹ tó jẹ́ pé àwọn ìwà tí ò tọ́ ló ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta. Like I used to tell you, ìwà tó bá wà nínú ẹ tẹ́mi inú ẹ bá ní kó wú lójú èmi pẹ̀lú bàbá ẹ. Wọ́n ti pa generator shrine. Ó ní wo wá la fẹ́ kọ sí gbẹ̀dù nígbà tó lóun fẹ́ fọmọ tọmọdé lóun ò gbà kó máa ló ń lo ẹ̀ nígbà tó ń ṣe dandan. Wo tó bá torí ọkùnrin kan ẹgbẹgbẹ̀rún ọkùnrin ló máa kọjá lórí sàárè ẹ̀. Mo lè wait láti meet àwọn parent ẹ nítorí pé mi ò lè wait láti fẹ́ sílẹ̀. We all know how much you love him. But at the same time, ó ti fi rẹ̀ hàn nìyẹn. Ó ti jẹ́ ká mọ̀ pé ẹranko lásán lòun. Wo àwọn àgbà ní bí àṣà bá lùgbàdì àtẹ kí òròfó má ṣẹlẹ̀ yẹ̀yẹ́ torí ohun tó ń ṣẹyẹ padà bọ̀ wá ṣẹyẹ. Nítorí yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá tètè ṣe yóò wò ṣòṣòṣò ńjọ́ kan báyìí yóò sì lọ rè tọwọ́ bọ náà. Tí Kọ́lá bá tiẹ̀ máa cheat on me, why tó fi máa cheat on me with my friend, my very close friend? Ṣé o mọ̀ pé kò jẹun gbádùn lóbìnrin gbà fún mi? Ẹ nà òun ló ń disturb ló dẹ̀ try láti gbà fún. Ṣé tí wọ́n bá rí ẹ tí wọ́n bá rí ètò ó yẹ kó fi ètò sílẹ̀ kó pa ẹ̀ dànù ni. adúpẹ́ pé a dá ọjọ́ pé adúpẹ́ pé a dá ìgbà kò adúpẹ́ pé ẹ kà wá kún alààyè lọ́jọ́ ìní ètò yín ètò tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fòǹtẹ̀lù tẹ́ ẹ ní pé ká máa lọ wípé kò ní sí ewu òun náà la tún gbédé lẹ́ni kábí yín ò sí Elédùmarè Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kànmọ́lẹ̀pọ̀ kan nǹkan mímu nǹkan ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrì ọmọ ọkọ̀ òdú ọ̀gá ìlú tí ò sálábàárù ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò mo fẹ́ fi àsìkò yìí máa kí yín wípé ẹ kú dédé àsìkò yìí akúkó lè dá tí gbogbo wa ń bá káàkiri pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè gbogbo nǹkan tá a bá dáwọ́lé a máa yọrí sí rere aburú ó kéré ó tóbi kò ní kàn mí kò ní kàn yín kò ní kẹ́ni kọ̀ọ̀kan tó súnmọ́ wa ètò Gbajúmọ̀ òun ni mo tún mú wá fún yín lénìí lórí ètò àlejò wa àlejò yín tẹ́ ẹ fìwé pè tẹ́ ẹ kọ sí wa báyìí ní gàdàgbà pé à ń láti gbé wọn wá sórí ètò ẹ̀yin náà mọ̀ pé gbádùn tí iṣẹ́ tiwa ni bí ò bá sẹ́yìn tí ò sí àtìlẹ́yìn Ọlọ́run Elédùmarè ta ni ìbá máa jẹ́ iléeṣẹ́ tí ó gbé ètò Gbajúmọ̀ sílẹ̀ wọ́n ti wá jẹ́ wa ní ihò lẹ́nìí wọ́n ti darapọ̀ mọ́ wa ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ètò yìí kíákíá torí ẹ mọ̀ pé tá a bá bẹ̀rẹ̀ báyìí pa nílé agbára tó bá máa tó ṣẹ́jú mélòó kan wá nílé tó lọ àmọ́ ẹ jẹ́ á gbádùn èyí tá a lè gbádùn lénìí ó yá ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀. múra mi wá ni. ó ti yàtọ̀ ni. èmi tí mo mọ̀ pàlùmọ́ yín dè ní. ẹ káàbọ̀ sí orí ètò Gbajúmọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta
Àkókò lè dá tí gbogbo wa ń bá káàkiri. Àkókò dá lágbára Ọlọ́run. Àmín. Mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ́dẹ̀ dárúkọ yín fún wọn. Ẹ̀yin tèmi ẹ kàn má bínú. Mo máa ń lọ pátì dáadáa torí kí n lè kọjú náà mi ì dẹ̀ padà mọ́jọ́ ìjó. Àmọ́ ìtẹ́jọ́ iná ẹ gbìyànjú. Orúkọ mi ni Kemi Korede. Mo tún jẹ́ Kemi Adétòrò, bọ̀ Kemi Korede làwọn olólùfẹ́ mi mọ̀ mí sí. Ṣé dáadáa ni mo bá yín torí gẹ́gẹ́ bí àwa náà ṣe wà ń dáadáa lénìí. Tó bá ti jẹ́ dáadáa o, ògo ni forúkọ mi mọ́ lókè ọ̀run. Olúwa ṣeun. Ọmọ bíbí ìlú wo ni àǹtí Kemi? Ọmọ bíbí ìlú Ondo State ni mí, ní Ṣúpárí Àkókò. Ní Ṣúpárí Àkókò. Àkókò, yeah. Agboolé ti tọ̀dọ̀ yín, báwo ni wọ́n ṣe máa ń kí wọn bẹ́ẹ̀? Mo mọ̀ ṣá. Okay, mo ti mọ̀ máa rántí. Ọmọ Gèlémọdù, ọmọ Adùpọ̀jàkú, ọmọ olówó àsọ̀bẹ̀rẹ̀, àyè kòkó, mòróòsí, olùwàdàrẹ́gbè, eléjì ọ̀wọ̀wọ̀, ọmọ ìṣóyún mi ìmọ̀jú bẹ́ẹ̀ lọ. Ẹ ti ẹ̀ gbìyànjú. Ṣé ẹ máa ń lọlé? Mo máa ń lọlé bó ti pẹ́ tí mo ti lọ dé. Ó ti pẹ́ tẹ́ ti lọlé. Bẹ́ẹ̀ ni. Báwo ni kékeré àǹtí Kemi, báwo ló ṣe lọ? Wọ́n bí mi sí Agége. Nílùú Èkó. Nílùú Èkó ń bí. Mo lọ sí primary school kan tí wọ́n ń pè ní school 2 Oyèwọlé primary school, but school 2 la wà. School yẹn bẹ̀rẹ̀ láti school 1 to school 5. So school 2 lèmi lọ. So after primary school mo lọ sí state high school, ẹgbẹ́ ara wọn náà ló wà lóyèwọlé Agége náà. Nígbà tí mo wá ṣetán bẹ̀, mo wá lọ sí school of nursing ní Ìlíṣàn ní Ìjẹ̀bú Òde. Àwọn tí wọ́n ń ṣe tó ń tọ́jú àwọn èèyàn tí wọ́n ń ṣe ìwòsàn. Bẹ́ẹ̀ni. Kò fẹ́ yé mi mọ́. Èmi ò mọ̀ yín sí sisi nọ́ọ̀sì. Ẹ̀yin gan lẹ tún rán mi létí torí sisi nọ́ọ̀sì làwọn èèyàn máa ń pè mí nígbà tí mo join. Bẹ́ẹ̀ni, ìgbà yẹn mo ṣe final exam mi gbà yẹn, so mo wá rí tán act wájú ilé mi. Ṣáà ni ó máa wò mí kí n darapọ̀ mọ́ àwọn pípú yìí pé mo dẹ̀ láì bọ́ yín ṣe o. Mi padà sí school mo ń join because ó yẹ kí n padà mo wá mú nǹkan ni. Mo ṣáà rí i pé mo gba fọ́ọ̀mù join yẹn mo ṣe. So after gbà yẹn ṣá tí mo ṣe tán school of nursing, mo máa ń tẹ̀lé wọn lọ sí location. The first location tí màá kọ́kọ́ tẹ̀lé wọn lọ year 2000 ní Òṣogbo Y2K. So kọ́lọ̀ ń fọ̀rùn káwọn tí mo fẹ́ dárúkọ yìí, àwọn tí mo treat nígbà yẹn. Yomi Ògúnmọ́lá, FM Fúnmi Martins, kọ́lọ̀ ń bá mi fọ̀rùn kẹ́wọn. Àti ìyá òfìlì gàǹgà táwọn míì bẹ́ẹ̀. Ògògó, Yínká Quadri, àwọn bàbá Ajídé Kòsọ́kọ́, everybody àti àwọn ọmọ bíi 140. Èmi àti èèyàn kan lájọ ń take care wọn gbà yẹn tó yẹ pé tó bá sick. Gbogbo wọn tí mò ń dárúkọ àti ìrètí tó kú kọ́lọ̀ bá mi fọ̀rùn kẹ́wọn náà máa ń treat àwọn náà gbà yẹn tó yẹ pé gbogbo wọn sisi nọ́ọ̀sì ló máa ń pè mí. Bẹ́ẹ̀ wá sọ́nsì mo á rò pé mo á rántí ìyẹn nígbà yẹn. So bí mo ṣe bẹ̀rẹ̀ ni máa ń treat àwọn èèyàn ní location. Tí bá dẹ̀ fẹ́ act wọ́n á ní pé kí n ṣe eléyìí pé mo máa fit nínú nǹkan báyìí máa bá wọn ṣe. So bí mo ṣe join finally ni. Nígbà wo, ọdún wo gangan ni ẹ mú iṣẹ́ yìí ní òkúnkúndùn? Mo tún padà lọ because mo lọ parí iṣẹ́ nurse tí mo ń ṣe. Nígbà tí màá padà dé, mo marry, mo lọ bímọ, mo ṣe everything. Mo ṣe tún wá padà wá bóyá after 10 years tí mo ti kúrò pátápátá, mo ṣe wá padà wá pé no, iṣẹ́ yìí ó wù mí, màá fi ṣiṣẹ́ ṣe, màá dẹ̀ fi ṣiṣẹ́ jẹun. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Ṣé ẹ rántí eré tẹ́ kọ́kọ́ kópa nínú ẹ̀? Ṣé ẹ rántí àkọlé? Mo rántí Ilé Olórogún, èmi àti Láìdé Bákàrè ńgbà yẹn ni. Mi ti ẹ̀ mọ̀ act rárá. Wọ́n kàn sọ pé ìgbà kan wọ́n ìjágbe mọ́ mi bá mo kàn lọ ń ké lẹ́gbẹ̀ẹ́ kan pé wọ́n jẹ́ kí n padà síbi iṣẹ́ nọ́ọ̀sì mi jàre pé wọ́n ṣe ń jágbe mọ́ mi bọ́yìn jà ṣe pé òótọ́ ara mi ló ń sọ fún mi. So Ilé Olórogún ni fíìmù yẹn. Ta lẹni tó ní? Korede film production. Chief Sunday Ṣóyínká. Àwọn lọ̀gá mi. Àwọn ni ọ̀gá yín, àwọn dẹ̀ náà ní. Bẹ́ẹ̀ni. Ìgbà wo lẹ̀yin bẹ̀rẹ̀ sí ní máa gbé iṣẹ́ tara yín jáde? Mo bẹ̀rẹ̀ sí ní máa gbéṣẹ́ ara mi jáde ní 2006. Bẹ́ẹ̀ni. Eré wo lẹ kọ́kọ́ gbé jáde? First eré tí mo kọ́kọ́ gbé jáde ńgbà yẹn, Current Alaja ni. Ṣé ẹ̀yin lẹ nìtàn yẹn ni àbí ẹ rà á àbí wọ́n kọ fún yín?
wọ́n máa ń kọ́tọ̀ fún mi ni torí a jọ pé ra wájú a ṣe screenplay so because mi ò mọ̀ tán bẹ́ẹ̀ ṣe rí mi so ẹni tó dẹ̀ yín kọ́tọ̀ yẹn fún mi náà ló ṣì ń kọ́ fún mi di bí mo ṣe wà 8 years. eré mélòó lẹ ti fi owó ara yín lẹ ti fi ṣe. wọ́n ní kàkà á ti tó bíi 8 àbí 10 current alájà àbọ̀ọ̀jà àfìbíṣólóore àrékèrèkè òòjọ́ iyì mi lè rántí bẹ́ẹ̀ ni. ẹni tí ó wò sùnsùn tó fi owó iyebíye tó fi rán ọmọ lọ léèwé wípé kọ́mọdé yìí nǹkan báyìí ni mo fẹ́ kó dì èmi náà fẹ́ fi ṣe gẹ́gẹ́ bí àmúyangàn nítorí ńgbà tá à ń dàgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe tíátà wọn kì í rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ó mọ nǹkan tó ń ṣe àwọn òbí ṣàṣà nínú wọn ló máa ń wò pé ó yá ṣé nǹkan tó fẹ́ ṣe ni mo fọlọ́run sí ẹ ìhà wo ni àwọn òbí yín ni wọ́n kọ sí iṣẹ́ tẹ́ ẹ wá yàn láàyò. àwọn òbí mi ò gbà ọ́ because wọ́n ní iṣẹ́ tí mo ní lọ́wọ́ ó tó mi jẹun dọ̀dọ̀ alẹ́ mi pé kí ni mo fẹ́ lọ fi iṣẹ́ tíátà tí ẹ̀ náà ń pè gbà yẹn pé tíátà kéde kan but now wọ́n gbà tọwọ́ tẹsẹ̀. ẹni tí ó wá jẹ́ gẹ́gẹ́ bí adé orí yín ṣé òṣèré tíátà làwọn náà. mo ń ṣòṣèré tíátà o. báwo lè ṣe wá ń ṣe tí ẹ fi ń ṣọ̀tún tẹ́ ẹ̀ ń ṣòsì tí ò bá bìkan jẹ́. mo ti lórí inú fíìmù mi tòun náà mọ bó ṣe ń rí ìwọ tó bá fẹ́ mi wàá fẹ́ gbogbo nǹkan tí mo jẹ́ ni because inú ẹ̀ ló ti rí mi tó ti ló fẹ́ fẹ́ mi so wàá lè fẹ́ mi tọ́kọ ní kí n kúrò ń bẹ̀ so ó fẹ́ mi mọ́ gbogbo bí mo ṣe wà ni. ṣé kankan náà àwọn ọmọ yín ṣé wọ́n ń tọpa sẹ́yìn. ó wù wọ́n kọ́ ṣe bọ̀ mí ní mú ní wọn tí ì lè ṣe for now kọ́ sì kàwé wọ́n wá ti kàwé yẹn. ẹ ṣe Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ àǹtí Kẹ́mi abala tá a fẹ́ lọ ìtẹ̀yìn àtàwọn olólùfẹ́ yín ni o èyí tá à ń pè ní ojú abẹ tí àǹfààní ṣí sílẹ̀ fún wọn láti béèrè ìbéèrè nípa yín ṣó yá ká sojú abẹ́ ń kó ó ti yá ẹ jẹ́ àsojú abẹ́. orúkọ mi ni Táíwò ẹni tí mo fẹ́ràn jùlọ nínú àwọn òṣèré tíátà Yorùbá ni Kẹ́mi Korede inú mi dùn sí ipa tó máa ń kó nínú tíátà mo dẹ̀ láìkì bí wọ́n ṣe máa ń act gan nínú àwọn eré Yorùbá tó máa ń ṣe àti pé ẹ̀tún fẹ́ ṣe àdúrà fún wọn pé Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ wọ́n máa dàgbà sí i. ó fi hàn pé olólùfẹ́ yín ni ẹnìyẹn. bẹ́ẹ̀ni. àǹtí Kẹ́mi ìbéèrè wá fún yín láti àtẹ ayélujára ẹnì yìí ó ní orúkọ àwọn olórúkọ yín gan náà ni wọ́n Kẹ́mi Adébáyọ̀ wọ́n ní ká béèrè pé ṣé ilé ọkọ ni ẹ yìí wà. àwọn olólùfẹ́ yín ni wọ́n fẹ́ mọ̀. máa dá wọn lóhùn ilé ọkọ mo ṣe wà mi ò ì kúrò mi ì dé ní Ọlọ́run jẹ́ kí n rógun tí máa fi kúrò bẹ́ẹ̀ ni. ìwà ṣeun ẹnì yìí Sunday Adigun lórúkọ tiwọn wọ́n ní ṣé ipa kankan wà tí ẹ lè kó nínú eré. ẹ ò ipa wà ó tí mi ò ní lẹ́kọ̀ọ́ bí ká máa lọ síbi cemetery yìí ó máa ń bà mí lẹ́rù lọ́pọ̀lọpọ̀ bí ká máa fi okunlẹ̀ act ejò ó máa ń bà mí lẹ́rù mo ò lè kó bọ̀ nǹkan mi mo lè ṣe. yàtọ̀ sí méjì yẹn yàtọ̀ sí méjì yẹn bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí mi ò lè ṣe. ẹnì yìí òun jẹ́ Ọláìdé Adémúwàgún wọ́n ní pé eré wo lẹ ti ṣe tí ó gbòyìn jù nínú eré tẹ́ ti fowó yín ṣe. fíìmù yẹn mo ṣe ní 2009 Àbọ̀jà ní title ẹ̀ so mi tí mọ̀ kankan rẹpẹtẹ nípa production so mo ṣàwà kówó fún yàn kan bí ọ̀rẹ́ mi náà ni so òun ti wà nínú ẹ̀ ti pẹ́ òun máa ń ṣe PM ìmọ̀ nǹkan tó ń pè ní Yorùbá production manager agbátẹrù so òun máa ń ṣe bí ẹni táwọn yìí ṣe gbówó mi sá lọ nìyẹn àwọn artist dẹ̀ ti wà ń bẹ́ torí ẹ̀ ni tíyàn bá ń ṣe dáadáa èèyàn máa bá tíyàn bá ń ṣe burúkú èèyàn máa bá so ìgbà yẹn ni mo fi mọ̀ pé bóyá dáadáa ìwọ̀n bá
tí Kẹ́mi Korede ń ṣe òun ló kó yọ because gbogbo àwọn tó wá bá mi ṣiṣẹ́ mi sọ fún wọn pé ẹni báyìí báyìí ti gbówó mi sá lọ tí mò ń ké tí mákẹ́dá ò dẹ̀ gbọ́dọ̀ gbọ́ pé kéde kan because ìgbà yẹn a máa jọ ń pawọ́pọ̀ ṣiṣẹ́ ni a máa jọ mákẹ́tà àti producer a máa jọ pawọ́pọ̀ ṣiṣẹ́ ni gbogbo wọn ṣàṣe ń wá tó wá ń ṣiṣẹ́ wọn kàn lọ wọn wá tó wá ń ṣiṣẹ́ mo wá rántí èèyàn kan tó yẹ pé mi lè gbàgbé wọn láéláé mi òun là iná gold mo kàn ní kán bá mi pé máa yẹn ni mo fẹ́ lò kí nìkan àdẹ̀tẹ̀ ti jọ sọ̀rọ̀ owó ó dẹ̀ kan dé location pé kí n fún wọn ní envelope tí bá máa fún wọn lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ aṣọ tó dẹ̀ tún fẹ́ wọ̀ nínú orí sẹ́ẹ̀tì yẹn a gbọ́dọ̀ fàáya a gbọ́dọ̀ dẹ̀jẹ̀ sí wọ́n ṣàní ká lo aṣọ àwọn pé kí n má wọrí kí n fowó sílẹ̀ so nǹkan tí màá yẹn ṣe fún mi mo ti lò wọ́n dáadáa after yẹn nǹkan tí màá yẹn ṣe fún mi ń jọ yẹn mi lè gbàgbé so ẹni yẹn gbówó mi lọ day 1 day 2 ààrẹ owó oúnjẹ gan-an kò yí sí mo ń ké báyìí ni mo ń sápamọ́ sẹ́gbẹ̀ẹ́ sápamọ́ sí kedere kò yẹ pé mo rówó yẹn gbàdé ní ilé ní but mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn èèyàn bá mi ṣe iṣẹ́ yẹn gbà yẹn lọ́hùn. Iṣẹ́ tí ẹ̀yàn láàyò yìí Gbajumo òun lẹ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni a máa ń gbọ́ ìtàn ẹ̀yin obìnrin àti àwọn ọkùnrin eléyìí fẹ́ yìí tẹ̀yìn tọ̀hún fẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ gbadẹ ní ìwé ìròyìn ni wọ́n máa ń kọ oríṣiríṣi bóyá òótọ́ bóyá irọ́ àmọ́ ṣé ìgbà kankan ti wà rí tí wọ́n kọ ìròyìn nípa yín tó fẹ́ gbóyìn tí ìṣòótọ́ àbí tó jẹ́ òótọ́? Kò tí sí mi ò tí rò pé mo ní scandal kankan látìgbà tí mo ti wà ní industry yìí wọn kankan pa mi rí because wọ́n bá fẹ́ kọ́ máa pè mí ni pé nǹkan báyìí la gbọ́ tó bá dẹ̀ jẹ́ màá ṣàlàyé fún wọn ìgbà míì gan tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ní industry bóyá kéde kan wọ́n máa mọ̀ pé Kẹ́mi máa tètè gbọ́rọ̀ yẹn wọ́n máa pè mí tí bá sọ nǹkan báyìí kò rí bẹ́ẹ̀ o ẹ má gbọ́rọ̀ àwọn ènìyàn wọn ní kọ̀ọ̀kan tó jẹ́ burúkú tó fẹ́ kọ́ ń pọ̀ onítàn wọn ní kọ́ tọ́rọ̀ mọ̀ pé mi máa tọ́jú abẹ́ nǹkan ní mi ò ràn yàn ṣẹ́ so wọn kọ́ mi ò ní scandal kankan rí bó ti ń wù kó kéré tó báyìí mi ò ní rí. ló wá ṣeun àmì ẹ̀yẹ ó jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ ohun ìwúrí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré nítorí á fi hàn pé àwọn èèyàn wọ́n gbádùn wọn wọ́n dẹ̀ ń rí iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe àwọn àmì ẹ̀yẹ wo lẹ ti gbà nílé àti ní òkè òkun? mo ti gba àmì ẹ̀yẹ lókè òkun ní last year mo dẹ̀ tún ti gbà ní Nàìjíríà náà. èwo ni ó jẹ́ ìwúrí fún yín jù ní àwọn ìtẹ̀gbà? Yorùbá Heritage ní Houston, Texas. So ó jẹ́ ìwúrí fún mi mo dẹ̀ ti gbà lọ́dọ̀ city people bóyá bíi 4-5 years ago. Yes. ṣùgbọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Kẹ́mi Korede ṣé ìbéèrè mi yìí wà tẹ́ fẹ́ bi wọ́n nípa iṣẹ́ wọn nípa ara wọn ẹ gbọ́ ó ní ẹbí mi o ẹbí mi máa dáhùn wọn á dá yín lóhùn ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ ní ojú amóhùnmáwòrán yìí ẹ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ mo mọ̀ pé tẹ́ bá ń bi wọ́n wọn á máa dá yín lóhùn gẹ́gẹ́ bí àwọn náà bí wọ́n ṣe sọ Gbajumo lẹ́tọ̀ ètò ní Gbajumo. Orúkọ mi ni Eniola Badmus aka Senator Badowski aka gbogbo big girls àwọn kan tẹ̀ máa ń pè ń wílé bàǹtù èmi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ Gbajumo lẹ́tọ̀ ètò ní Gbajumo ẹ máa wò ó kò sí nǹkan míì tẹ́ fẹ́ wò ju ètò yìí lọ ètò tó kọ́ ni lọ́gbọ́n ní ìdánilẹ́kọ̀ọ́ tó pọ̀ wà ń bẹ̀ bákan náà ẹ máa rí àwọn òṣèré lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan ẹ máa wò Gbajumo lẹ́tọ̀. Àǹtí Kẹ́mi báwo ni Yorùbá yín ṣe múlẹ̀ tó? kò tiẹ̀ múlẹ̀ rárá. kí ló dé? múlẹ̀. kí ló dé kí ló ń bà yín lẹ́rù? kí ló ń bà mí kò múlẹ̀. abala ṣó láyà òun ló kàn mo mọ̀ pé tí n bá bí yẹn lẹ́ẹ̀láyà. mélòó lára mi? mi ò láyà táṣẹ́rẹ́ ni mí mo dẹ̀ ń ṣọ́ mi ò láyà mi ò láyà ṣá. abala tí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ìṣe àti àṣà Yorùbá òun ló kàn báyìí ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀ kò ní í ṣe pẹ̀lú ẹni tó gbọ́ Yorùbá jù abẹ́ni tó mọ Yorùbá jù a kàn fẹ́ fi ṣe bí ìdárayá àti ìkọ́nilẹ́kọ̀ọ́ fún àwọn tí wọ́n ń wò wá nílé ni ṣé rí ṣùkú tó wà níwájú yín yìí ìbéèrè 10 ló wà ńbẹ̀ 3 lẹ máa mú kò sí wàhálà fọmọ Ọlọ́run ìbéèrè 3 lẹ láǹfààní àti mú 3 tẹ bá mú yìí màá bí yín ẹ̀dẹ̀ dá wa lóhùn ṣó ti yá? ó ti yá. Àǹtí Kẹ́mi kí ló dé tẹ̀ mí kanlẹ̀? ẹ̀rù ló ń bà mí. ó yẹ mú 3. 3 ló ń bà mí. 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 3 ló ń bà m
mo kó méjì jẹ́ mẹ́ta. ẹ ti kó gbogbo ẹ má tu ẹyọ kan ó kẹyọ kan ó kẹyọ kan ẹ má tu ẹ má tu ẹ má tu. ó kẹyọ kan mo rò pé ilé ẹyọ kan ni a ṣe. mo ti kó. n tiẹ̀ nífẹ̀ẹ́ yẹn iye parọ́ ti ẹ bá ń kó. èyí tó gùn jù bẹ́ẹ̀ ni màá kọ́ kà fún yín. ó gùn lóòótọ́. ìbéèrè ìkarùn-ún tó jẹ́ àkọ́kọ́. kí ni ìdí tí Yorùbá máa fi ń pe obìnrin ní onílé mẹ́ta? onílé mẹ́ta. bí ó ti lọ lé ọkọ lẹ́ẹ̀mẹ́ta nù. àǹtí Kẹ́mi ẹrù náà wọ́n bá ní obìnrin onílé mẹ́ta ni kí ni wọ́n sọ? ok ó nílé ìyá ó nílé bàbá ó dẹ̀ nílé ọkọ. ló bá tó ẹ̀dẹ̀ sáré sọ ó nílé ìyá ó nílé bàbá ó dẹ̀ nílé ọkọ onílé mẹ́ta ni. àwọn míì máa ń nílé àlè ó jẹ́ mẹ́rin. ìyẹn ò sínú ti ilé ìyẹn ò sínú ti ilẹ̀ Yorùbá o. ṣé ilé mẹ́rin lẹ́yìn ní àǹtí Kẹ́mi? èmi kẹ̀ ilé mẹ́ta ni o. ẹ jẹ́ káyà mi wálẹ̀. àyè mi gan wálẹ̀. ìbéèrè ìkẹrin tó jẹ́ ìkejì. orúkọ mìíràn wo ni Yorùbá ń pe ẹyẹ òwìwí? ẹyẹ òwìwí wo lẹyẹ òwìwí yẹn gan-an ẹyẹ tó wọ́gìlì báyìí. tójú ẹ̀ rí gbòǹgbà báyìí òwìwí. ọ́gìlì ẹyẹ náà ni ẹyẹ tí. ṣé Yorùbá tún ní ọ́gìlì ní àǹtí Kẹ́mi? ẹyẹ tí ò fine. ẹ kú gbìyànjú ẹyẹ tí ò fine. òyò tàbí olóyò òun ni wọ́n máa ń pe òwìwí orúkọ míì tí wọ́n máa ń pe òwìwí nìyẹn. mo ti mọ̀ báyìí. ìbéèrè kejì tó wá jẹ́ ìkẹta. ìran ìgbín ò gbọ́dọ̀ jẹ iyọ̀ kí ni ajá ò gbọ́dọ̀ jẹ? ìran ìgbín ò gbọ́dọ̀ jẹ iyọ̀. ẹ tí ẹ gbọ́dọ̀ má mú ilé. ìran ìgbín ò gbọ́dọ̀ jẹ iyọ̀. ajá ò gbọ́dọ̀ jẹ kí ni báyìí. ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi. mo mọ̀ pé nǹkan tẹ́ ẹ mọ̀ ni ẹ fara yín balẹ̀ kẹrù. mo gba alákọ̀ọ́kọ́. ẹ gbà á. ìran ìgbín ò gbọ́dọ̀ jẹ iyọ̀. ajá ò gbọ́dọ̀ jẹ kòlókòló. kí ló ń pè kòlókòló? ekòló náà ní kòlókòló yẹn o. ajá ò gbọ́dọ̀ jẹ nǹkan kan. ajá ń jẹ mí. nǹkan tí ajá ò gbọ́dọ̀ jẹ yẹn ó pẹ̀lú nǹkan tó ṣe pàtàkì níbi ìsọmọlórúkọ ìgbéyàwó kò gbọ́dọ̀ má sí. ajá ò gbọ́dọ̀ jóbi. kí ló ní tẹ wá kígbe? mo wà kárí de wèrè wá mi. ajá ò ń jóbi. ẹgbà ajá ò gbọ́dọ̀ jẹ obì kò dẹ̀ gbọ́dọ̀ jẹ ìfun òkété. ṣó máa kú ni. nǹkan burúkú á ṣe á yá dìgbòlugi ni tájá bá jobi á yá dìgbòlugi ni àbí ìfun òkété. ṣé ẹ rí i pé èdè Yorùbá èdè tó gba èrò ni. téèyàn bá ronú jinlẹ̀ sí á gbà á mọ̀. inú mi dùn wípé ìbéèrè méjì inú mẹ́ta tí mo bí ẹ rò dáadáa kẹ́ tó sọ ẹ dẹ̀ gbà ẹ wọ ẹ fúnra yín ní àtẹ́wọ́. ìyá ara ilé pàtẹ́wọ́ fún mi. wọ́n ń pa bó tilẹ̀ jẹ́ méjì ni kí ni káwọn tó wá gba mẹ́ta ṣe. ẹ kú gbìyànjú. kí lẹ máa nífẹ̀ẹ́ sí láti ṣe tí ẹ bá sí ní oko eré? mo máa ń like máa lọ pátì torí mo fẹ́ kọ́jọ́ mi ìwà tí ìmọ̀ ọjọ́ náà. alátọdún tẹ́ ti ń lọ pátì yìí náà. yàtọ̀ sí iṣẹ́ tíátà ṣé nǹkan míì wà tẹ́ ń ṣe? mo ní pharmacy. níbi tí wọ́n ti ń ta oògùn. so àwọn èèyàn wà níbẹ̀ tó ń bá mi ṣiṣẹ́. ẹ gbàgbé nǹkan tẹ́ ẹ lọ kọ́ nílé ìwé ìyẹn dà mo nífẹ̀ẹ́ sí i. abala tó kàn ní ìsìn àǹtí Kẹ́mi òun ní abala ijó. ẹ kàn jẹ́ ká kàn tí ẹ fẹsẹ̀ rájó. máa jó. mo nífẹ̀ẹ́ yín ẹ bá ń gbóhùn sókè lọ́hùn ẹ jẹ́ àfẹsẹ̀ rájó.
ẹ ṣe mọ̀ pé kí ló dé àti Kẹ́mi ó ti pàlù. mi mọ̀. ẹ pẹ̀lẹ́ ó yẹ ẹ̀mí wálẹ̀ dáadáa. ẹ̀dẹ̀ lẹ́ẹ̀mọ̀ ọjọ́ ọwọ́ tẹ gbé yẹn náà kò dẹrùn àǹtí Kẹ́mi. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ijó tá a jó sí yẹn talent tó kọrin yẹn. Ayéfẹ́lẹ́ àwọn ni wọ́n kọ. àwọn ni wọ́n kọ kí ni wọ́n pe àkọlé àwo wọn yẹn. ẹ má wò mí bí má ṣe béèrè náà bàbá torí pé ó ṣeun ó ṣe Jehovah ṣeun. àkọlé àwo yẹn òun ni wọ́n pè ní aspiration. àmọ́ àǹtí Kẹ́mi bẹ́ẹ̀ ṣe ń rẹ́rìn-ín músẹ́músẹ́ mo rí eyín mọ́kà lẹ́nu yín ṣé mùsùlùmí ni yín ni. mùsùlùmí òdodo ni. òdodo tó dẹ̀ lọ sí mọ́kà tó dẹ̀ dé. Olúwa ṣeun. tó gòkè àràfà tó sọ̀ kalẹ̀. tó sọ̀ láyọ̀. tó sọ̀kò àṣetánì tó mú mi sẹ́mi-sẹ́mi. tó tún mú mi sẹ́mi-sẹ́mi. bẹ́ẹ̀ni. ilé tiwa tó lọ báyìí àǹtí Kẹ́mi. omi kan tí ì lọ. kò wọ́n èmi náà ṣẹ́rí ilé agbára lọ́hùn níṣẹ́ ni wọ́n ṣẹ́wọ́ sí mi pé ó yá Doyin kó kángára nítorí pé kí àkókò ńkọ́ kò dúró dè wá. àmọ́ èmi ò ní jẹ́ kẹ́ ẹ lọ láì jẹ́ pé mo fi gbogbo àwọn ẹ̀bùn tí àwọn olólùfẹ́ yín fi ránṣẹ́ sí yín láì jẹ́ pé mo fi jíṣẹ́. nínú ẹ̀bùn yìí ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAB Enterprises àwọn ní ká fún yín. Dúpẹ́ Cosmetics and Spa ìyẹn tí gbogbo wa mọ̀ sí Alájà Shine àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn. iléeṣẹ́ tó ṣe agbátẹrù ètò Gbajúmọ̀ ìyẹn April Ventures àwọn náà ní àwọn nífẹ̀ẹ́ yín àwọn dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín ẹ jẹ́ wa níhò ẹ̀bùn lóríṣiríṣi làwọn náà kó síbẹ̀ bóyá mo fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. ẹ̀yin iléeṣẹ́ tẹ fún mi ní ẹ̀bùn tó pọ̀ yìí iléeṣẹ́ yóò ní jóná o. àmín. àpamọ́wọ́ owó àmín. àtàjèrè ọjà lágbára Ọlọ́run. àmín. ẹ ṣé mo dúpẹ́ mo really appreciate yín. Olúwa ṣeun. ilé tiwa tó lọ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àmọ́ èmi mọ̀ pé tá a bá ṣẹ́jú páúbà ìtatúlà ó tún ti di ọjọ́ mi ọjọ́ rẹ̀ tèmi àti yín tá a tún nípàdé ayọ̀ kí ó tó wá dìgbà náà kọ́ Adédoyin Kúkọ̀yí mo fẹ́ máa fi àsìkò yìí dágbére wípé láyọ̀.